ti rẹ́ nìyẹn iyì tó yẹ ká bọlá fún. aya Kolade yẹlẹ́ ni à ń pọ́nlé. tá a bá rẹ́ni rere ká pa rẹ́ni rere. ẹni àrídùnnú ni Toyin Kolade. ó ní ohun tí mo rí tí mo gbọ́ nípa rẹ̀ tó pàtàkì. gbẹ́gun ẹni bá jó ore orí aya tọkùn rẹ̀. wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣèmí. ó yẹ ẹ jẹ́ ká máa dúpẹ́ oore. Iyalaje jẹ́ ni tó jọ mí lójú nípa kára àwọn èèyàn lọ́wọ́. ṣe bá aró lówó ẹgbẹ̀lẹ́gbẹ̀ tí ò fọláran ni. àwọn olówó tó ń dìde ìrànlọ́wọ́ fẹ́ni táyé ni lára ò wọ́pọ̀. k'Ologundudu tó lè forin ewì dáàyàn lọ́lá mo rí lé moróko ni. mo fẹ́ kí gbogbo yín ọgbọ́n ní nǹkan rere tí mo rí ni. àdòǹkè àfàdátì èmi ò rólówó níṣẹ́. àfi tó bá jólówó tí ń ṣoore fún mẹ̀kúnnù. ká ní mo ti gbọ́ tipẹ́tipẹ́ ìbá tipẹ́ tí ń bá ti mọ̀ kí Iyalaje. Iyalaje Oodua, Iyalaje Ifẹ̀. mo kí ọ kú iṣẹ́ rẹ. wọ́n ní láti 2018 ló ti ń bá àwọn ọmọ wa sanwó WAEC GCE tó ń gba jáàmù fún wọn. wọ́n ní lórí 50 ọmọ ló ti bẹ̀rẹ̀ ní 2018. lọ́wọ́lọ́wọ́ àwọn ọmọ tí Kolade ń sanwó WAEC GCE tí wọ́n tó ń gba jáàmù fún wọ́n ti di 250 students. gbogbo ọlọ́gbọ́n ẹ ṣírò iye tó yẹ kó jẹ́. aya Kolade ń ṣe bẹ́bẹ́. àwọn ọmọ ọ̀hún wọ́n fẹ́ ká dárúkọ wọn fọ́mọ Nàìjíríà. Toyin Kolade ayaba ló ní òní ìdí. olówó tó bá ń ṣerú eléyìí ó yẹ lẹ́ni àpọ́nlé f'Ologundudu. àìmọye ẹ̀dá tó lówó ju Toyin tí ò lè ṣèrànlọ́wọ́. olówó tó ń fẹ́re fáwọn yúùtù Nàìjíríà wọn ò tó nǹkan. Iyalaje Toyin Kolade ó tó ká gbé e lárugẹ. Iyalaje Toyin Kolade. gbogbo àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ni wọ́n ń gbowó púpọ̀ lóṣù. ó ṣe gádá ó ṣe gàdà ó bù ṣe gàdàgádá. ó tún kó gbogbo pójọ. ó ń fún wọn lóúnjẹ lóṣù. ó tún sanwó ilé tẹ́lòmíì ń gbé. ó ra irinṣẹ́ télọ̀ ó sì ra irinṣẹ́ ajórun. ọ̀pọ̀ nínú wọn ló gba ṣọ́ọ̀bù fún tó tún rajà sí ṣọ́ọ̀bù. ohun tó jẹ́ kó jọ mí lójú ni pé Toyin Kolade kì í ṣolóṣèlú ká pé bóyá kí wọ́n lè dìbò fún. torí pọ́mọ Nàìjíríà wọn ò ṣoore lásán lórí jágádó. ìbò ń bọ̀ ní jẹ́kẹ́lòmíì ó pín kóńgò ráìsì méjì méjì. ẹni tẹ́ ẹ bá gbọ́ ní Nàìjíríà yìí o tí ń pín epo pín iyọ̀ tó ń pín magí. ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé àlùwàlá ológbò gangan ló ń ṣe. ìbò ló ń wá. ẹ jẹ́ kálákọ̀rí ó wọlé tán yóò tilẹ̀kùn ẹran ọ̀jẹ̀ mọ́ kálukú yín ni. ìyẹn ló jẹ́ kí Toyin Kolade ọmọ sáyé ní kàyéfì. gbogbo ọjọ́ sátidé Sunday lèrò máa ń wọ́ nílé ẹ̀ bí ìgbẹ́jọ́. bí ṣe léyà bí ṣe kérésìmesì dandan ni kó rẹran bí irun bí igba. gbogbo ọdún ni Iyalaje ń ṣe. ó ń sọdún Ifá sí sọdún ajé rẹ̀ yẹn ká mọ̀mọ́. kéèyàn ó mọ sọdún ajé gẹ́gẹ́ bí Iyalaje kó tún máa pínwó. ẹni tó bá relé Ifẹ̀ lásìkò ọdún ajé ẹbí wọn tó bá délé pé kí ni wọ́n ń ṣe. mi ò rò kó lè ròyìn àrà tí wọ́n ń dá tán. ó lójú ọdún tí dùn bẹ́ẹ̀. Iyalaje Toyin Kolade ọmọ Ìjẹ̀ṣà. ó láwọn ọmọ ní universities pẹ̀lú polytechnics. tó ṣe pé Toyin Kolade ọ̀hún ló ń tọ́jú wọn. kò níye ogunlọ́gọ̀ ọmọ tó jáde ní universities tí Kolade wáṣẹ́ fún. tá a bá forin dúpẹ́ lọ́wọ́ ọrú Iyalaje fún gbogbo kìtìkìtì kìtàkìtà tó ń ṣe lórí àwọn ọmọ wẹ́wẹ́ wa. ṣé bí ká tún lè rólówó míì tí ó ṣe bẹbẹ ni. àánú lórílẹ̀‐èdè yìí ń fẹ́. ọjọ́ iwájú àwọn ọmọ wa ọwọ́ ọba lókè ló wà. àfi tírú àwọn èèyàn wọ̀nyí bí Iyalaje bá jáde kí wọ́n máa ṣe bíi tiẹ̀. kí wọ́n dìde ìrànlọ́wọ́ fọ́mọ wẹ́wẹ́ fáwọn ọ̀dọ́ fárúgbó. bàbá fi létìjọba Nàìjíríà kò lè ṣeé ṣe. kínú wa ó lè dùn lórílẹ̀‐èdè yìí kọjọ́ iwájú wa ó lè dáa ní Nàìjíríà yìí. a nídìí àwọn èèyàn tó jẹ́rú aya Kolade tí wọn ò lóǹkà. kárí ni lókèrè káyẹ́ni sí ń kọ́. aya Kolade yẹ́sìkẹ́. ìtẹríba òun ọ̀yàyà olówó tí ń ṣe bẹ́ẹ̀ lóbìnrin ọ̀pọ̀. aya Kolade ti ń ra mọ́tò bíi 20 lọ́jọ́ kan tó fi ń tọrẹ. kò sọ́ba aládé tí ò fẹ́ràn rẹ̀ kò sọ́ba tí ń sọdún tí ò débẹ̀. Iyalaje ń sọjọ́ bí
kàkà kó gbelére kó gbonílù kó pẹran bí ogún bí ọgbọ̀n kọ̀yà yín lẹ́nu pọ́kadà ló kówó lé lórí ó ra 200 ọ̀kadà ó sì pín fún gbogbo ẹni tó láya tó lọ́mọ nílé tébi ń pa màmá ní pàápàá màálù ọgbọ̀n àwọn èèyàn á jẹ́ tán ká fún wọn níṣẹ́ ó pé ju kí kálukú ó mu tírọ́fì mẹ́fà. Ológundúdú ń sọ tí Kọ́ládé ṣe ni ọ̀rọ̀ pé à ń kọrin kìyàn ká gbowó kọ́ kẹ́yìn èèyàn tó lówó ju Tóyìn lọ lè ṣèrànlọ́wọ́ ohun táyé bá ṣe làáròyìn èmi ò lè kọrin fólówó tí ń sahun ẹ̀yin ọ̀jẹ̀lú òṣèlú olè ṣe é lè bárú aya Kọ́ládé Ṣàngó èmi ò kí Kọ́ládé mi ò kí Tóyìn mi ò kí Iyalaje gẹ́gẹ́ bí gbajúmọ̀ tàbí torí pé lówó lọ́wọ́ orin ọpẹ́ lOlógundúdú ń kọ wọ́n ní yìnyínyìnyín kẹ́ni ṣèmí ni mo ṣe ń gbáya Kọ́ládé lárugẹ bóyá olówó míì náà ó lè fọ̀rọ̀ rẹ̀ ṣàríkọ́gbọ́n kí wọ́n lè ṣe bíi tiẹ̀ lágbègbè èmi ń pariwo Tóyìn Kọ́ládé fúnṣẹ́ rere tó ń ṣe ni Tóyìn Kọ́ládé ó lọ kọ́ lọ́mọ ní General Hospital lẹ́kọ̀ọ́ ó bá wọn ọ̀pọ̀ èrò tí wọ́n ń fọ́mọ tuntun lọ́yàn nínú ọgbà tí wọ́n ti bímọ tí wọn ò jẹ́ kí wọ́n ó relé aya Kọ́ládé béèrè lọ́wọ́ wọn pé kí ni wọ́n ń ṣe níbí wọ́n ní wọ́n jẹ́wọ́ hospital ni àánú ṣe Kọ́ládé Iyalaje ní kí wọ́n ó sì gbogbo owó ọ̀hún papọ̀ gbogbo ẹni tó jẹ́wọ́ abẹ́rẹ́ tí wọn ò rówó rògùn Iyalaje tọwọ́ bàpò ó sanwó gbogbo wọn owó yẹn lọ́jọ́ náà ó jẹ́ 2 million naira ó tún dúrọ́pù 500,000 naira fáwọn ọlọ́mọ tí wọ́n ń bẹ lórí bẹ́ẹ̀dì tí wọn ò tí ì dìcháàjì rárá ó wú mi lórí Iyalaje lolówó tí mo mọ̀ lórílẹ̀‐èdè wa ẹnìkan ń ra jíìpù ó ń ra jẹ́ẹ̀tì yẹn ò kàn mí olóore ni mo mọ̀ léèyàn pàtàkì Ológundúdú òdédé máa kọrin kí Tóyìn Kọ́ládé ipa tó ń kó nínú Nàìjíríà ó jọ mí lójú ó kà mí láyà gidigidi ni tẹ́ ẹ bá rẹ́ni tó ń ṣe bíi Tóyìn Kọ́ládé ẹ fún mi lórúkọ rẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Tóyìn Kọ́ládé aya Ọ̀túnba Káyọ̀dé Kọ́ládé aṣọ́bodè ó yàtọ̀ pátápátá Olúwa á túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́ ọmọ wa ọmọ ẹkùn ọmọ ògèdèǹgbé agbógun gbòòrò tí dì kaka lójú ogun ọmọ òbòkun rémi ọmọ gàdàgàdà katapila tó húgi tó tìdítìdí adágún odò tí gbọ́lọ̀tẹ̀ lọ arélumọ bí owó agungéńdé bí ẹni gẹ̀ẹ́sì ọ̀sọ̀kọjà lúmọkùnrin wòrò wàrà ọmọ àṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni tóbìnrin ọ̀wá délé agúnlẹ̀yinjú oníwà bí àdàbà òrèǹté apọ́nbẹ́porẹ́ amọ́lẹ́sẹ̀ bí òyìnbó ó gbadé ajé kárí ó dàbí ọba ọmọ arọ́pọ́nlá gbomi tó ro ẹṣin ṣàmùṣàmù tí ìṣòro ló mú Akọ́ládé mọ̀ jayé lọ mọ̀ gbádùn lọ wọ́n ní tójú bá ṣe mẹ́rin làáyín ni bá a pẹ̀yìn dàtàn tójú bá ku méjì àdèébú Akọ́ládé abúnilọ́lẹ̀ ò mọ tí ń ṣe ni ọmọ Ìjẹ̀ṣà òṣòro onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ mi ò ní bá gbà Ìjẹ̀ṣà rìn kí n mọ́ ju obì tó gbó aya Akọ́ládé ọya obì ọ̀hún dà ọmọ wa gbà afúnimọ́sìrègùn afúnimọ́wòbẹ̀ ó ṣoore ó náwó Iyalaje náwó owó ọ̀hún ọ̀tán ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ẹrú ní jẹ̀gẹ̀dẹ̀ àgbààgbà ẹ̀yin lọ́ọ́ máa bàtàrí iṣu yàlébè Iyalaje Tóyìn Kọ́ládé Iyalaje Oodua ọmọ arọ́lá Fọláṣọlá òrékelẹ́wà apọ́nbẹ́porẹ́ obìnrin tó dáa bí egbin oníwà bí àdàbà obìnrin tó dáa bí egbin akúrúyẹjọ́ tó pọ́n tọwọ́ tẹsẹ̀ bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ Iyalaje Oodua ó kú ìtọ́jú bàbá rí ọ̀nìrìṣà ọmọ rẹ̀ yìí kékeré o ọba Adéyẹyè ẹni ìtògúnwùsì Ọ̀jájádì second ó kú ìtọ́jú Tóyìn Kọ́ládé Adéyẹyè ọmọ Ògúnwùsì ọmọ arábá owó rẹ̀ mọ́ ọmọ òsílẹ̀kùn palẹ̀kùndé Ọ̀jájá ajámọ́láyà bí ẹ̀rù ọkùnrin wò àwàwà wowó tó fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ọkùnrin ẹ̀rù bí ẹkùn gànàkú erin tó bani lẹ́rù nígbó ìwọ ló làájú ọ̀nìrìṣà tí búramúramù nígbó ọba aboní ń pera rẹ̀ ní nǹkan níwájú olú ayé ẹbọra òkè lẹ́yìn ìmọ̀ rẹ̀ àgùntàn sọ́ọ̀lò ọkùnrin dìgbìnì bí àti àkún atóbilọ́lá atóbinípò òkun lé tẹrútẹrú òkun dẹ̀dẹ̀ tẹrútẹrú tótó ọba aláṣẹ ọkùnrin fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí aróńpínlẹ̀ ní àwọn òyìnbó eégún mọ̀gájí jọlọjọlọ bí rélùwé ọkùnrin gbẹ̀ngbẹ̀ng bí etí di
ọ̀jájá fìdí ọ̀tẹ̀ jálẹ̀ ẹkùn abìjàwàrà ayíkítí ogun ètí ìrí ogun atáyé sọ bí igbá mo bá gíẹ̀sì rẹ̀ jànà mo bá débòye àrèpólé ọmọ láàrọ̀ ká mọ́dí gíẹ̀sì fìrègbé lẹ́sẹ̀. Tóyìn Kọ́ládé ní ká kí yín o ọba Clement Adésùyì Astrop ajímọ́kọ́tọ̀ ọwọ́ tuntun nílẹ̀ Ìjẹ̀ṣà adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀. Ìyálájé ní kí n kí ọba lúfẹ̀ kí n kí lọ́wọ́ o dédé ìjòyè tí bẹ láàfin àyà Kọ́ládé dúpẹ́dúpẹ́ ó dúpẹ́dúpẹ́ ó dúpẹ́ pé òkun ó lẹ́ ṣeun. Ìyálájé ní ká kí gbogbo lórí ẹ kú ìtọ́jú rúnmọlẹ̀ ọkọ gbogbo òrìṣà. Sàké ẹ ṣé o Ọ̀túnba Káyọ̀dé Kọ́ládé ẹ kú ìtọ́jú Tóyìn Kọ́ládé Ìyálájé aya yín ẹ kú ìtọ́jú àwọn ọmọ olóríire. Tóyìn Kọ́ládé ó lóun ò lè dúpẹ́ tán lọ́wọ́ Sàké. Mo sọ yìí mo dúró ná Ológundúdú lọ sífẹ̀ Òǹtólú ọmọ arówó ṣoògùn mọ́raṣọ aṣọ ní gbó àjídèwe kì í gbó Ológundúdú ti dàǹjẹ̀nú bẹ̀rù. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni Kúnlé yín ni èmi Kúnlé Ológundúdú ọkọ sọ́jà ọkọ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dùn á bí elégbèje àdó tí fawọ ẹkùn rólóńdè.